Bismillahir Rahmanir Rahim wa salatu wa salamu ala rasulillah. Alẹ́ náà ni èsì ọ̀rọ̀ fún Saheed Shittu lórí fídíò eléyìí tí ó ṣe ní àná níbi tó ti ń sọ̀rọ̀ nípa Sheikh Abdulgani Juma. Léyìí tó dẹ̀ ń sọ níbẹ̀ yìí pé alhamdulillah dúpẹ́ fọ́lọ́run wò yí pé Sheikh Abdulgani Juma o wọ́n ti padà sórí àkídà wàsàtíyà. So bí mo ṣe wá rí fídíò yẹn ẹ̀rín wá pa mí torí pé arákùnrin tún ṣe àfihànilẹ̀ àìmọ̀kan ilé tó wà lára ẹ̀ ni. Sheikh Abdulgani Juma in tí Shittu gbé jáde ní fídíò tó ní wọ́n ń sọ ní ìsìn kì í ṣe òní wọ́n ti ń sọ nǹkan yìí. Kí wọ́n á fún Shittu lẹ́rìí kan lára ẹ̀rí tí màá fún náà ni wípé àwọn ọmọ ìyá wa nílọrin àwọn bíi Ustaz Ejigbo, Ustaz Tanimola, Ustaz Oníwírìdì, àwọn Ustaz Abu Nabil, Ustaz Hasan Salawudeen, Ustaz Balogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn àfáà yìí. Kí ni nǹkan tó fa àìgbọ́ra ẹni yé láàrin àwọn àfáà tí mo kà lẹ́yìn àti àwọn ará Mùkòkò ìyẹn àwọn Sheikh Abdulgani Juma àtàwọn àfáà wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ṣebí nǹkan tó fa àìgbọ́ra ẹni yé láàrin wọn òun náà ni wípé àwọn Sheikh Abdulgani Juma wọ́n ń ṣe dáwà nípa wípé ká máa ní sùúrù nípa ìmáàpìyàn lóní bídíà, ká dẹ̀ ṣe kí ni o, ká dẹ̀ gbìyànjú láti máa ṣe déédéé ní abala yìí. Torí pé lẹ́yìn tí ó rújú àwọn ọmọ ìyá wa tó wà nílọrin tá à ń sọ̀rọ̀ wọn yìí yẹn àwọn Ustaz Ejigbo nǹkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yìí, àwọn ní gùlù, wọ́n ní kí ni o, wọ́n ní ìkọjá ààlà níbi ìmáàpìyàn lóní bídíà. Eléyìí náà dẹ̀ ní nǹkan tí ó fà táwọn Sheikh Abdulgani Juma tó fi ṣe kí ni o tó fi ń pè wọ́n lákèésí nípa wípé ojú ọ̀nà tẹ́ ń tọ̀ yìí o eléyìí ò bá kí ni o kò bá dáwà sàlàfíyà mu. Tó túmọ̀ sí pé Sheikh Abdulgani Juma o kì í ṣe òní yìí náà ti ń pèpè wípé ká ṣe kí ni o ká má máa sáré pẹ̀lú ní bídíà, ká máa fáwọn èèyàn ní excuse ká dẹ̀ máa ṣe sùúrù lórí ìmáa pẹ̀lú ní bídíà. So kì í ṣe òní ní Sheikh Abdulgani Juma ni wọ́n ṣe kí ni o náà ti ń ṣe dáwà yìí. Eléyìí náà dẹ̀ ló bí èdè àìyedè tó wà láàrin àwọn Sheikh Abdulgani Juma àti àwọn Ustaz Ejigbo nǹkan. So Shittu wá gbé nǹkan yẹn wá bíi pé bóyá àbí Sheikh Abdulgani Juma wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ nǹkan yẹn ni. Torí ẹ̀ Shittu kàn ń wá ibi tóun fẹ́ ṣe kí ni ibi tóun fẹ́ clinch mọ́ ni. Torí pé kò sí nǹkan kan tó fẹ́ ọ́fọ̀ àlìwúmọ̀ yìí mọ́. Èèyàn ò dẹ̀ ní sí lórí mọ́nàjì tíṣà Shittu wà yẹn o kó tún rí dáwà ṣe mọ́. Torí pé mọ́nàjì téèyàn bá wà lórí ẹ̀ tí ò rí Ikhwani sóní bídíà, àwọn Ikhwanul Muslimun kò rí wọn sóní bídíà, kò rí àwọn Jama'atu Tabligh sóní bídíà. Kódà ó gbà yìí pé gẹ́gẹ́ bí àwọn àfáà náà ṣe gbà wípé àwọn bàbá àtàná o onísúnnà ni wọ́n sóní bídíà. Tó fi wá di pé àwa ń gbọ́ tó ń sọ wípé àwọn Ahmad Tijani nǹkan kan àwọn Ibrahim Niyass ẹni Ọlọ́run ni wọ́n, a'udhu billah. So kò sí bẹ́yìn aṣọ lórí mọ́nàjì tí Shittu wà àtàwọn àfáà rẹ̀ yìí tí wọ́n á ṣe kí ni o tí wọ́n á rí dáwà súnnà ṣe fáwọn èèyàn mọ́. So Sheikh Abdulgani Juma o in tó ní wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ fídíò tí wọ́n rí tó gbé jáde yẹn o kì í ṣe òní ni náà ti ń ṣe kí ni o náà ti ń pèpè ibẹ̀. So ìpèpè tán ti wà lórí ẹ̀ tipẹ́tipẹ́ ni wàsàtíyà tó wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ń rinlẹ̀ fún wọn yẹn o orí ẹ̀ náà ni wọ́n wà tipẹ́tipẹ́. Tí Shittu bá wá ń sọ ní ìsìn pé lọ́dọ̀ tòun o Sheikh Abdulgani Juma o wọ́n ti wà lórí wàsàtíyà lóòótọ́, mo wá fẹ́ bi Shittu léèrè wípé ṣé báyìí ní ìsìn ṣé Sheikh Abdulgani Juma Abul Barakat ṣé tí wọ́n á gbà yìí pé lọ́dọ̀ tàwọn náà o àwọn bàbá àtàná onísúnnà ni wọ́n? Ṣáwọn náà ti gbà yìí pé Ibrahim Niyass gẹ́gẹ́ bí àáfà ẹ̀ ṣe gbà, ṣáwọn náà ti wá gbà yìí pé Ibrahim Niyass Ahmad Tijani o ẹni Ọlọ́run ni wọ́n? Ṣáwọn náà ti gbà yìí pé àwọn Ikhwanul Muslimun Ahlus Sunnah ni wọ́n? Ṣé Sheikh Abdulgani Juma ti gbà yìí pé àwọn Jama'atu Tabligh Ahlus Sunnah ni wọ́n? Naam. So kí Shittu kó fún wa ní ìbéèrè sí àwọn kó fún wa ní ìdáhùn sí àwọn ìbéèrè yìí. Ìgbà náà látò gbà yìí pé lóòótọ́ o Sheikh Abdulgani Juma o wọ́n ti wà lórí wàsàtíyà eléyìí tí àwọn àfáà àti ẹni ṣe kí ni o tó gbà yìí pé wọ́n wà lórí ẹ̀. Wà gbà yìí pé wọ́n ti dìkan náà. Tó bá wá gbà yìí pé gbogbo nǹkan tá a kà kalẹ̀ yìí o
àtàwọn àáfàá ẹ o wọn ò jọ sí lórí manhaj kan náà a jẹ́ yí pé Sheikh Abdulgani Juma gangan ni wọ́n wà lórí wasatiyya kíni o tó jẹ́ ti tòótọ́. So àwọn àáfàá ẹ tí wọ́n gbà yí pé Ikhwanu Muslimun onísúnnà ni wọ́n, àwọn Jamaat Tabligh onísúnnà ni wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá di yí pé lọ́dọ̀ títí wọn o àwọn onísúfí gan wọ́n ti fi ṣàṣà gbé wọn sínú súnnà. A jẹ́ pé àwọn àáfàá ẹ o àwọn ni wọ́n ṣe kíni o òun ni wọ́n wà ní orí bátìlì eléyìí tí ó lè ṣe kíni o tí ó lè bá súnnà mu. So bákan náà lẹ́nu dẹ́rẹ́ta yìí là ń Bíṣítù léèrè wípé ìkànnù àwọn spokesperson yẹn ìkànnù àwọn errand boy ìyẹn ọmọdé oníbídíà ìyẹn Sodiq Risala lárí tó náà jáde tó ń sọ wípé lọ́dọ̀ tòun o Maulud Nabi pé kì í ṣe kíni o kì í ṣe bídíà. Ó ní lẹ́yìn ìgbà tóun ti ka tírà tóun ti lọ tóun ti bọ̀ wá rí pé Maulud Nabi ìyẹn ní 2024 yìí o lọ́dọ̀ tòun o Maulud Nabi kì í ṣe kíni o kì í ṣe bídíà. So àwa ń bi ìwọ Ṣítù léèrè wípé dákun wá ṣàlàyé fún wa tó wá jẹ́ pé nǹkan tọmọ yìí sọ o tó wáyé pé lọ́dọ̀ tiẹ̀ náà bẹ́ẹ̀ náà ló ṣe rí torí pé àtìrí kó fún wa lésì lé lórí. Torí pé kíni o ìkan nínú yín gbọ́dọ̀ wà lórí àánú lábala yìí ìmọ̀ kó jẹ́ pé ntọ́mọ yìí sọ ló right kó jẹ́ pé wọ Ṣítù tó gbà pé Maulud Nabi bídíà ni tó gbà pé bídíà ni o kó jẹ́ pé wọ́n ló wrong tàbí kó jẹ́ pé ọmọ yìí ló wrong ìwọ ló right. Torí pé ààrí níbì kankan tán ti wá ka Maulud Nabi sí abẹ́ mọ́síálà khilafiyya tábà wá sọ pé bóyá àwọn àfáà ń fàmọ́ra wọn lọ́wọ́. So ọmọ yìí tó wá sọ fún wa pé lọ́dọ̀ tòun o Maulud Nabi ti ṣe kíni ó ti di súnnà kì í ṣe bídíà. Ṣítù ni kó wá sọ̀rọ̀ lé lórí nípa pé ìtọ́mọ yìí sọ ó ṣe kíni o ó correct látò wá gbẹ̀ pé Ṣítù onídéédé ni. So kó má ṣe bígbà tí yóò gbọ́ nǹkan tọ́mọ yìí sọ. Kó fún wa lésì lórí nípa pé ìtọ́mọ yìí sọ nípa bí Maulud Nabi o òdodo ló sọ. Torí pé one of you must be wrong. Kò possible káyọ̀ méjèèjì ṣe kíni o kẹ́ right lórí nǹkan tí ẹ dẹ̀ wà lórí ẹ̀ nípa Maulud Nabi kò dẹ̀ possible káyọ̀ méjèèjì wrong. So nínú kó jẹ́ pé wọ́n lo right kọ́mọ yìí wrong àbí kó jẹ́ pé ọmọ yìí ni ó ṣe kíni o lo right kí wọ́n wrong. So kò jẹ́ nǹkan tí mo ní kí n sọ. So ní paríparí Sheikh Abdulgani Juma ìtàn tí ń pèpè sí látijọ́ yìí náà ni nǹkan tí ìwọ náà fọwọ́ rẹ gbé jáde yẹn òun náà dẹ̀ ló bí issue láàrin àwọn àtàwọn ará kíni o àwọn ará Ìlọrin tí wọ́n náà mọ̀ yẹn gbogbo àwọn Sheikh Ustaz Ejigbo Ustaz Tanimola Ustaz Oníwírìdì nǹkankan lẹ́yìn tí ó dẹ̀ pamọ́ sí wọn náà wípé issue wà láàrin wọn. ìyẹn tó wá bí issue yẹn òun náà ni wasatiyya àti Sheikh Abdulgani Juma tó ń ṣe kíni o tí wọ́n ń pèpè sí lẹ́yìn tó yàtọ̀ sí ìpèpè táwọn àfáà àti ṣe kíni o tí wọ́n ń pèpè. Torí pé Sheikh Abdulgani Juma lónìí tílẹ̀ mọ́ yìí o wọn ò gbà pé àwọn Ikhwanu Muslimun onísúnnà ni wọ́n wọn ò dẹ̀ gbà pé Jamaat Tabligh onísúnnà ni wọ́n wọn ò dẹ̀ gbà pé àwọn bàbá tàná tí wọ́n lọ o tí wọ́n ṣe súfì lọ bọ́lọ̀ wọn bá wọn ò gbà pé kíni o wọn ò gbà pé Ahlus Sunnah ni wọ́n gẹ́gẹ́ bá àwọn àfáà àti ẹ̀ ṣe gbà. So kò jẹ́ nǹkan tí mo ní kí n sọ. Wassalamu alaikum.